ẹ jọ kí ni contribution bàbá yẹn nínú ìgbésí ayé ọmọ yẹn tó fi wá ń claim ọmọ nísìnyí nígbà tó ọmọ yìí wà ní primary school bàbá yìí ò bọ́ta kó sọ pé ó fẹ́ gbọmọ ẹ̀ nígbà tó wà secondary school ẹ̀ bọ́ta ẹ̀ sọ pé ẹ fẹ́ gbọmọ yín mo mọ àwọn ọkùnrin alálùbáríkà kan àwọn ọkùnrin tó yẹ pé ayé wọn máa dáa obìnrin ò lè gbọmọ kúrò lọ́dọ̀ wọn wọ́n máa tá tán síbẹ̀ ni bẹ́ẹ̀ ni mo mọ àwọn bàbá kan. tọ́ ẹ̀yin èèyàn wa wàhálà tí ó ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀rin Tọ́pẹ́ Àlàbí àti ìdílé ọkọ rẹ̀ tí ó ń fẹ́ tẹ́lẹ̀ rí ó ti tún fẹ̀ lójú sí báyìí o. arábìnrin tí ẹ̀ ń wò lójú àwòrán yín yìí tí ó ṣẹ̀ sọ̀rọ̀ tán yìí ó sọ pẹlẹbẹ ọ̀rọ̀ ó sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nínú fídíò yìí tó jẹ́ wípé ẹnu ya èmi gan. a máa fún yín láǹfààní láti wo fídíò náà ní ẹ̀kúnrẹ́rẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ òun ni ẹ máa kọ́ nínú fídíò yìí. a máa fún yín láǹfààní náà ó ti yá a ó máa play fídíò náà fún yín nísìnyí. mo kí gbogbo ẹ̀yin tàjíkẹ́ ń dúpẹ́ ẹ káàárọ̀ a kú ojúmọ́ ṣé dáadáa la jí a kú weekend ọ̀rọ̀ àárọ̀ yìí ọ̀rọ̀ Tọ́pẹ́ Àlàbí mo fẹ́ sọ tẹ́lẹ̀ mi fẹ́ dá sọ̀rọ̀ yẹn bò ó dàbẹ̀ pé àwa náà we have to say something to it. Mo believe pé àwa kọ́ yẹ ká máa ní ojú tì ṣẹlẹ̀ àwọn ọkùnrin kan wà tó yẹ pé abímáwò ni wọ́n àwọn abímáwò nígbà tí o ní èèyàn bímọ fún ẹ tọ́yàn gbọ́mọ kúrò lọ́dọ̀ ẹ láti 1.5 years ẹ jọ̀ọ́ èmi rò pé tẹ́ bá tiẹ̀ máa bọ́ tàǹsìn ó yẹ kẹ́ ẹ kó àwọn receipt tẹ́ fi san owó school ọmọ yẹn wá kẹ́ ẹ kó receipt tẹ́ fi san owó primary school ọmọ yẹn bọ́mọ yẹn ò tiẹ̀ lọ sí nursery school ká ní primary school ló lọ ó lọ secondary school ó lọ sí university ẹ jọ̀ọ́ kí ni contribution bàbá yẹn nínú ìgbésí ayé ọmọ yẹn tó fi wá ń claim ọmọ nísìnyí nígbà tó ọmọ yìí wà ní primary school bàbá yìí ò bọ́ta kó sọ pé ó fẹ́ gbọmọ ẹ̀ nígbà tó wà secondary school ẹ̀ bọ́ta ẹ̀ sọ pé ẹ fẹ́ gbọmọ yín mo mọ àwọn ọkùnrin alálùbáríkà kan àwọn ọkùnrin tó yẹ pé ayé wọn máa dáa obìnrin ò lè gbọmọ kúrò lọ́dọ̀ wọn wọ́n máa tá tán síbẹ̀ ni bẹ́ẹ̀ ni mo mọ àwọn bàbá kan bẹ́ẹ̀ ni àwọn tí mo mọ̀ tó súnmọ́ mi dáadáa mo mọ àwọn kọ̀ọ̀kan tó súnmọ́ mi tí nǹkan tó dá mi lójú ni mò ń sọ obìnrin ò lè gbọmọ kúrò lọ́dọ̀ wọn wọ́n máa tá tán wọ́n máa gbọmọ wọn lọ́wọ́ obìnrin yẹn ni ẹ jọ̀ọ́ ṣé àwọn ọmọ míì tí máa yìí bí lẹ́yìn ọmọ tó ṣe ìyàwó yìí ẹ jọ̀ọ́ ṣé wọ́n jẹun ṣé wọ́n lọ sí school àbí kò tọ́jú àwọn yẹn àbẹ́lòmí ò bímọ fún ni wáyé tó wá jẹ́ ọmọ ilé ìlú wa ń claim sìn aṣẹ́wó ní Tọ́pẹ́ Àlàbí o kìíní kan ní agreed pàṣẹwó ni kò kan yín kò káyé tó ti yé yín ṣùgbọ́n gbà tó ti wá fẹ́ Mr. Àlàbí yẹn ṣókó kúrò ń bẹ ibẹ̀ ló ti wu ọmọ títí yín tó bí fún yín ó dẹ̀ tún bí àwọn ọmọ míì náà síbẹ̀ wọ́n dẹ̀ jọ ń lọ wọ́n jọ ń bọ̀ ni wọ́n dẹ̀ dọ̀ ọmọ yẹn pọ̀ mọ́ àwọn ọmọ tó kù wọ́n tọ̀ ẹ̀yin wà láyé ńgbà yẹn ẹ̀ sunkún kiri ńgbà yẹn pé kò jẹ́ kẹ́ ẹ rọ́mọ yín o ẹ̀ sunkún kiri ńgbà yẹn kò jẹ́ kẹ́ ẹ sanwó skul ọmọ yín mo mọ ọkùnrin kan tó wá bá mi pé òun fẹ́ sanwó skul ọmọ mi owó ọmọ skul ọmọ òun ìyàwó òun ò jẹ́ kóun sanwó skul nítorí pé ó fẹ́ kóun lẹ́nu ọ̀rọ̀ lórí ọmọ yẹn lọ́jọ́ ọ̀la ló ṣe ń sáré káàkiri kò fẹ́ kóbìnrin yẹn kó ní all right lórí ọmọ àwọn ọkùnrin kan wà tẹ́ pé ẹ lè kọ́ ọmọ nílùú òyìnbó tá a wà yìí mo rọ́kùnrin ọmọ kékeré tó yẹ pé ọ̀dọ̀ ẹ̀ lọ́mọ ẹ̀ ń gbé ó gba ọmọ ẹ̀ lọ́wọ́ ìyàwó ẹ̀ ìyàn lè lọ o lè lọ ilé ẹjọ́ o lè lọ anywhere kó lọ gbọ́ ọmọ ẹ̀ kó ní right èyí méjì lẹ́jọ́ ní right lórí ọmọ yẹn ṣùgbọ́n ẹ fi ojúṣe yín lẹ́gbàá yẹn ẹ̀ ṣe náà ẹ sá fún responsibility yín wọn á bá yín tọmọ tán wọn tọmọ ọmọdún rí ọmọ tó yẹ pé ọmọ yẹn ti gbóyún tó ti ń kiri ẹ̀kọ́ àtàkàrà kiri ẹ̀ ní claim ẹ̀gbẹ́yìn lẹ́ni náà tó bá yẹ pé ọmọ yẹn ti gbóyún táyé ìyá ẹ̀ náà ti bàjẹ́ tíyà náà ń tarú tọmọ ń tẹ̀kọ ẹ̀ ní máa béèrè nísìnyí pé ọmọ yẹn ni torí pé ẹ ti wá rí pé ọmọ ti dògo tán ọmọ ti ṣe rí ẹ wá sọ pé wọ́n máa tún yàwó kan ṣe how dare you ẹnu wo lẹ fi sọ wọ́n máa tún yàwó èwo ṣe níbo lẹ́yìn wà tẹ́yìn bá close ọmọ yín láti kékeré ọmọ yín á mọ̀ yín ní bàbá á gbọ́njú mọ̀ yín ẹ̀yin ìran dáradára yìí èyí wá ń bọ̀ tá ń sìn bẹ́ẹ̀ lẹ́yìn ọkùnrin kan mo wà lórí fóònù pẹ̀lẹ́ nìkan lọ́jọ́ kan tó ń sọ fẹ́ nìkan pé kí ni bóun ṣe wà yí ọmọ méje lòun ní oníkálukú àwọn obìnrin yẹn ló ń tẹ́kẹ̀ àwọn ọmọ wọn àwọn ọkùnrin kan wà tí wọn ò lójú tì ẹ máa bímọ síta ẹ máa ní káwọn obìnrin yẹn máa tọ́jú ọmọ tó bá wá yá ẹ wá máa claim àti pé yẹn tó bá yẹ ọmọ àmọ́lé bàbá ẹ you are all sick ẹ ti sick orí ti ń dun gbogbo yín tó bá yẹ ọmọ àmọ́lé bàbá ẹ orí gbogbo yín ti dàrú gbogbo ẹ̀yin ọkùnrin tẹ máa ń sọ bẹ́yẹn káàkiri yẹn tẹ́ ẹ̀dá àwọn obìnrin kan sádọ̀wọ́ ẹ lọ wo iye single mother tó wà ń ta tán kéta fọmọ àwọn náà ọmọ ní skul àwọn náà mójútó ọmọ tó bá wá yá ẹ wá máa sọ pé ọmọ àmọ́lé bàbá ẹ ó ti mọ́lé ọyẹ john nìyẹn ó ti mọ́lé bàbá ẹ wọn lágbọ́mọdé lọmọ máa ń mojú
tó bá wù ẹ́ kó take responsibility ẹ lórí ọmọ, even kí ìyàwó ẹ wà lọ́dọ̀ ẹ tó o bá take responsibility lórí ọmọ ò ní mọ̀ ẹ́ lọ́la. Gbogbo ẹni mo fi sọ fún yín, àwọn ọmọ yẹn ti gbọ́n sí wọn ṣó mu gọ̀mọ́, wọ́n mọ̀ ìyà tí ìyá wọn jẹ náà. ṣé ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí tẹ́ jẹ́ tẹ́jọ́kùnrin, ṣé ìyá wọn ìyá tí yóò jìyà lórí tí ṣé yóò love àwọn ìyá yín, ṣé ẹ fẹ́ràn àwọn ìyá yín? ẹ máa fìyà jọ àwọn ọlọ́mọ tó jóbìnrin tó fẹ́ yín, ẹ máa sọ́fà wọn, ẹ wá máa sọ pé tó bá ti yá ọmọ bàbá ẹ̀ ó ti mọ̀ náà bẹ̀ tán, kẹ́ ẹ fokùn sí lọ́rùn kẹ́ lọ wọ́ ni. tó bá wù yín kó ní kálukú kó lọ mójú tó ojúṣe ẹ̀ lórí ọmọ ẹ̀, tó bá wù ẹ má tọ́jú ọmọ ẹ̀, ọkùnrin mi máa ráyè lọ́jọ́ alẹ́ ni. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. If you don't know your responsibility now, where is that man when they were taking care of that guy, ọmọ yẹn nígbà tó ń sanwó school, wọ́n tọ́ ọmọ yẹn lọ sí school láti kindergarten, where is the man? Bó ló wà ń gbà yẹn, iṣẹ́ wo ló ń ṣe ń gbà yẹn, kí lójúṣe ń gbà yẹn? Ó ń ráre kiri, òun náà mójútó nǹkan mí ń gbà yẹn náà, kò tó yẹ kó mójútó ń gbà yẹn kò mójútó. Right now ó wá ń bọ̀ táǹsìn pé wọ́n ṣe ìyàwó fọ́mọ, wọ́n máa tún ìyàwó ṣe ni kìnnìkan. You are sick. Gbogbo ẹni tẹ́ ń support máa yẹn nǹkan kan jọ ń ṣe gbogbo yín. Níbo náà wà? Ẹjọ́ ní kọ́ lọ kó receipt náà fi sanwó school ọmọ yẹn, ojúṣe wọn lórí ọmọ yẹn, a fẹ́ rí evidence ẹ̀. Wọ́n bá yín tọ́jú ọmọ tán, wọ́n bá yín wo ọmọ tán, ẹ wá ń blame lẹ́ni, ẹ sọ oríṣiríṣi lẹ́nu. Ta ló bẹ lọ́run rú ẹ̀? Ṣé báyọ̀ náà lábúrò obìnrin àbímọ, ta ló bẹ lọ́run kó kẹ́nìkan náà kó wà abandon ọmọ fẹ́yàn kan láti ọmọ kékeré dé age ọmọ yẹn bí mo ṣe ọmọ yẹn lè less than 30 years. Ṣé kò ní lọ lé ọkọ mọ́ ni? Ẹ lọ mú evidence yín wá kẹ́ tó lè sọ̀kọ́rọ̀ tó lè dùn lẹ́nu yín. Go and bring your evidence. Aṣẹ́wó lè yàn kan ìyàn kó ní kálukú ló ní pass yẹ. Ò bá ìjà má ṣàṣẹ́wó rí kò kan anybody. That is pass oníkálukú nìyẹn. Ó ṣàti wà lé ọkọ báyìí, ó dẹ̀ dúró lé ọkọ yẹn, ó dúró tọkọ ẹ̀. Fine, àti rí evidence yẹn. So ẹ lọ mú evidence yín náà wá tẹ́ fi take ọmọ yín tẹ́ fi ṣojúṣe gẹ́gẹ́ bí bàbá lórí ọmọ. Kò táwa kan fẹ́ mọ̀ nìyẹn. Tẹ́ ẹ bá ti níyẹn, ẹ get out dànù, kẹ́ get lost, kẹ́ kó ṣì lọ. Gbogbo bàbá tó bá kú náà kí yẹn jẹ́ àríkọ́gbọ́n fún yín. Tó bá wù ẹ́ tó bá ti tọ́jú ọmọ, oríṣi ọmọ àgbàṣe yín ṣe ni lọ́jọ́ alẹ́ yín. Bí mi ṣe mọ̀ nìyẹn. Kẹ́ ní good day, ẹ bá mi share kó dọ́dọ̀ àwọn tó ní. God bless you. Èmi tí náà ni Àjíkẹ́ Ndúpẹ́. The one and only, no another one. Another one is a counterfeit. God bless you.